Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ according to time. Ní gbogbo ibi tí ẹ bá ti wò mí ọmọ yín olólùfẹ́ yín Lady K fún ilé aṣọ. The one and only yín náà ni. The one and only yín ló tún ṣe kíni ló tún mélé wọlé. Ìyá mi bàbá mi ṣẹ́rí lè tí mo mú wá. Ẹ bá mi ṣí ẹ̀ dànù. Mi ì fẹ́ kí fídíò igun. Tí ẹ bá wá fẹ́ kó gùn. Ọwọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ló kù sí. Ó yẹ jẹ́ ká jọ gbádùn ẹ̀. Àwa máa analyze ẹ̀. Ó yá náà, let's go there. Ó yá. Ẹ kú ṣe takuntakun látàná. Ó jàre Black Lion. Ọlọ́run a máa sọ agbára dọ̀tún. Àmín. Pẹ̀lú àṣọmúdẹ kí gbogbo àwọn viewers wa náà tí wọ́n dúró tó ń fi náà bínú. Àbínú tí Black Lion tí ó ti skátà gbogbo ẹ̀. Gbogbo àwọn ìyá ta rò bóyá wọ́n sì lẹ́nu ń bẹ̀. Ẹ wá gbẹ̀sìn wọn. Tí ilẹ̀ ti ń ṣe látàná. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Ẹ má bínú o. Tó láti tilẹ̀ ẹ má bínú. So a dúpẹ́ fún gbogbo ọmọ Yorùbá. Mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ àkọ́kọ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ọ̀dọ́ lórílẹ̀-èdè Yorùbá. Ẹ máa bá mi ṣe mo fi yọ́nú Olódùmarè bẹ̀rẹ̀. Ẹ bá mi pín wọ̀ gbogbo ayé. Ẹ jẹ́ kó lọ àní ọlọ́pẹ́ ni mí sẹ́. Kò lè yé yín. Èmi ẹni àná tọ́ta rọ́pò títọ́ fún. Ọ̀rọ̀ Ọlọ́run máa gbé mi ró hallelujah mo tún yege. Ẹ pé sọ́nà mo wà. Ẹ bá mi máa ṣe ẹ̀. Ok, kí ló bẹ̀ sọ? Kò yẹ lómi tó dáadáa. Wàhálà mi ní dẹ́yìn o lórí ẹ̀yìn ọ̀rọ̀ yìí bípì. Nípa ilé tó ń pariwo káàkiri social media. Ok, kí ló ilé Yorùbá tá à ń lọ sìn. Ẹ bá mi máa ṣe ẹ̀. Ìfilọ́lẹ̀ la wà ń sìn. Ìfilọ́lẹ̀ la wà ń sìn. Kò sí orí òjòrí nílẹ̀ Yorùbá mọ́. Ó yẹ kí ọ̀rọ̀ wa mísíkì kan sábẹ́ ká máa gbọ́. Ìka ẹni tó bá dé ìka tó bá ṣẹ̀ lọ́ máa gé. Bó ṣe máa rí ilẹ̀ Yorùbá nìyẹn. Because àwọn èèyàn nílẹ̀ Yorùbá wọ́n take advantage àwọn youth. Mostly àwọn àgbàlagbà. Black Lion ló sọ̀rọ̀ yìí. Àwọn náà ní kí orókọ́ Vice wọ́n dá àwọn youth lọ. President Òmìnira Nation dúpẹ́ ní President. Black Lion ní Vice. Àwọn àgbààgbà tẹ̀ ń rí. Ẹ máa gbọ́. Ní àwọn àgbààgbà tí ò dá ni mò ń sọ àwọn àgbààgbà tí ò dá àwọn àgbààgbà rere pọ̀ nínú ìrìn àjò yìí o. Queen B. Àwọn àgbà dáadáa. Queen B. Àwọn àgbààgbà òṣì tí wọ́n ṣòro dámọ̀. Queen B. Kò lọ títí. Iya Ayo Brown. Fúnkẹ́ Bello. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀. Àwọn ló sọ. Àwọn ìyá tẹ̀ ń rí yìí. Kí ló ṣàyẹ̀yà yẹn? Ok. Most of them. Bí wọ́n ṣe tèmi náà nìyẹn Ọlọ́run ní ò jẹ́ wọnú ìparun. Kò sí rọ́bẹ̀ ó tọ́ ló sọ ẹ̀. Wọ́n máa ń tìyàn. Wọ́n sọ owó agbẹjẹmọwọ́ kò tún gbére nígbà tẹ̀ lọ́mọ mọ́là ní ẹ́. Ẹgbẹ́ wàhálà káàkiri lẹ́yìn iná máa ń bá káàkiri. Tẹ́ bá ti ń tó nǹkan wọ́n ṣe máa dàrú náà wá. Ṣẹ́rí tọrọ tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Queen B máa sọ díẹ̀ fún gbogbo ọmọ Yorùbá. Ó yá fẹ́ gbọ́. Máa sọ díẹ̀. Ṣẹ́rí platform Yorùbá ní mi 1 2 3. A ṣe ibẹ̀ láti ń ṣe oríṣiríṣi àwọn ọ̀dọ́ ló pọ̀ ju gbogbo nǹkan tẹ̀ ń rí tó ń jáde lénìí nínú Yorùbá òmìnira Yorùbá 2022 Yorùbá Nation yìí àwọn ọ̀dọ́ bẹ̀ ló ń ṣe gbogbo ẹ̀. Alófin bẹ̀ yẹn mo kàn máa brief ẹ̀ ní mi nínú tí kò ẹ̀ tó dìtẹ̀. Bọ̀dé tó bá ní pé irọ́ ní ìjọba ti gbà ká fàjà sáàsì máa fàjà sáàsì ní fẹ́ jó. Ẹ̀ta bá ti yọ àbẹ̀ ẹ̀ta bá fi ẹ̀sùn kan tó bá nírọ̀ la pamọ́ kẹ́ náà bọ́ta. Wọn ò bí wọn rí kọ́ bọ́ta. Kó sọ pé ọ̀nà pamọ́. Wọn ò lè dínà yẹn. Wọ́n máa ń tìyàn ló kó pa wọn. Wọ́n ṣe tì mí nìyẹn. Gbogbo àwọn youth ló ń control ẹ̀ o. Àwa kan supervise ni kò lè sọ́gà ọ̀kan bẹ̀ gbogbo wọn tó wà bẹ̀ lọ́gà. Bọ̀tà bá ti fòfilẹ̀ ẹni tí ò bá ti gbọ́ tó bá rò pé orí òun tóbi ju ẹnìkan lọ àbóhun jẹ́ àgbàlagbà kan àbóhun lẹ́nu bí kan àbóhun mọ̀yàn kan ó tán rẹ̀ nínú ìrìnàjò yìí. Gbogbo àwọn ìwà pálapàla lẹ̀ Nàìjíríà yẹn àfẹ́ nílẹ̀ Yorùbá mọ́ àfẹ́ rárá. Ìyẹn mo fẹ́ káwọn youth yẹn kan dúró lé lórí pẹ̀lú àwọn ìyá tó nílẹ̀ òmìnira. Ṣe gúrùpù káàkiri àwọn náà ń da àwọn youth yẹn láàmú. Bẹ́ẹ̀ni kò sí rọ́ńbẹ́ iṣẹ́ tó gbà nìyẹn. Nígbà táwọn ìyá àgbàlagbà pẹ̀lú ojú orí wọn yẹn tọ́nà máa gba
àti ọ̀dàlẹ̀ àtẹni tó jalè àti àwọn gúrùpù kan náà wà pé iṣẹ́ táwọn náà ń ṣe náà wọ́n máa ń fìnánsì olè jìbìtì ẹni tí ò dá àwọn táwọn máa ń fìnánsì. àwọn olórí nìyẹn àwọn ló máa ń fìnánsì ní gúrùpù bẹ́ẹ̀ àti Iya Ayo brown àti Iya Fúnkẹ́ àti girama náà ní UK. gbàdé pé Yorùbá nation ló ń ṣe so why not. àdèsọ́pọ̀ òfin bíbá ẹ̀ àfẹ́kọ̀ọ́ báyìí ní bíbá ẹ̀ mo pè meeting. ẹ máa bá mi ṣí ẹ. ó wà ń bẹ ìyẹn kò ń bí mo dẹ̀ sọ fún kọ́lẹ̀ out mo ní wá nǹkan tó ń jù sínú lẹ́yìn àfẹ́ bẹ̀ yẹn ibẹ̀ nǹkan tí bẹ́ẹ̀ wà fún kọ́ yẹn ó ti ń ṣe ti pẹ́ nígbà tí ò gbọ́ ni mo pè meeting. pé nǹkan tó ń jù bẹ́ẹ̀ mi ò fẹ́ a dẹ̀ parí meeting. èmi pé ẹ̀bùn tó wà àwọn yẹn bá ti kó sí wọn lórí tó má ti lọ ń ṣe dàgbòrú lẹ́yìn pẹ̀lú gúrùpù àdánù tó gbọ́n kójọ. ṣẹgbọ́ṣẹ́ wọ́n tún gbèsè yẹn wọlé padà. gúrùpù àdánù gúrùpù òfò tó kójọ tó fi da gúrùpù àwọn onígúrùpù yìí káàkiri. gbogbo yín ṣẹ̀sìn ẹ̀ṣẹ̀ lẹ́yà ẹ̀ lè bọ́ síta kẹ́ sọ̀rọ̀ tẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ bọ́ tẹ fún Dúpẹ́ lésì àbí tẹ fún Black Lion lésì táyé yóò bá ní bàjẹ́ fáínálì. Yorùbá ni mí 1 2 3 ó yàtọ̀ wọ́n ṣe kankan náà iṣẹ́ tó ní kálukú ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. YPPN la máa ń jù kó bí àwọn politics nǹkan kan sí ọmọ educate àwọn ọmọ àwọn youth wa tó ti lè ráyè sọ̀rọ̀ ẹ̀rí nǹkan tí ìlú yìí ń ṣe nǹkan tí ní í ṣe ọ̀rọ̀ politics lọ́wọ́ bọ́ nínú Yorùbá ní mi 1 2 3 kò ń ṣọ̀rọ̀ politics ẹ̀ lè gbé wọbẹ̀ yẹn. ìgbà wo làwọn tó ń ṣiṣẹ́ fún ìran Yorùbá lábẹ́lẹ̀ lóríṣiríṣi ibẹ̀ náà wà àwọn ọ̀dọ́ ló pọ̀ jù bẹ́ẹ̀ àwọn bàbá wa alálùbáríkà màmá wa alálùbáríkà náà wà bẹ́ẹ̀ ọ̀ tó jẹ́ àwọn àgbàlagbà tẹ́gbà àwọn àtún ní prayer group àdúrà ní gbà. ẹ bá ń bi wèrè tó sọ̀rọ̀ pé ṣé òun ló ṣí prayer group yẹn ṣé òun ló má mọ̀ wọ̀nyẹn wá ṣé kìí ṣe olórí kò lọ títí àti Iya Fúnkẹ́ àwọn tí wọ́n mú àmọ̀ràn prayer group wá tí wọ́n ṣí nìyẹn even prayer group ti tèmi tí wọ́n ṣí nígbà tí mi wà l'Ábùjá mo withdraw ẹ̀ nígbà tí mo ti rí wà wọn. ẹ wáyé gbogbo yín lóde gbogbo yín ti di ṣìgìdì kásíwọ́ bẹ́ẹ̀ jàre black goat. But àti sọ bí 2 or 3 weeks ago. So the same thing gbogbo ilé ní ráì láti ní gúrùpù tí yín lóríṣiríṣi kò tí tàwa lọ àdè condemn anybody tó bá ní gúrùpù ẹ̀. wọ́n lọ fa wàhálà ń bò mí wọ́n ti búra rádaràda ẹ̀ máa gbé wá sínú gúrùpù Yorùbá ní yín ò dé possible. adé ti sọ fún Queen bíbẹ̀ kò gbọ́ràn. ìyẹn ló wá ṣe. Bòkó tó ṣe ó ti lọ ṣe sínú YPPN. YPPN wọ́n yọ èmi náà bẹ́ẹ̀ ni o àwọn olórí àkó gbogbo wọn ni wọ́n plan ni wọ́n pe admin pé kó yọ mí mo dẹ̀ pé máa yóò làwọn ló ní kó wọ́n yọ mí láì ṣẹ̀wọ̀n láì ròwọ̀n ẹ wá lẹ̀ níṣẹ́ ẹ̀sìn ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ yá máa bò mọ́ra ni ẹ má pariwo síta o ẹ fi ṣe sóònú ẹ̀kú abúmọ̀ okay. But yẹn wà more on politics ju Yorùbá ní mi 1 2 3 lọ. Nígbà gbogbo ní functions àwọn groups yẹn. A lè sọ fún kò gbọ́. YPPN wá pé ó sọ fúnpa má ju kí ni bó ṣe VN àti ìgbésíta ni o. Tẹ bá rí bó ṣe lálẹ́ admin tó wà ń bẹ̀ ìyẹn Honorable Olúṣọlá. Olúṣọlá yẹn ló yọ mí. Mo store nọ́mbà òun ló yọ mí. Èmi ẹ̀pọ̀ ń bá mi wí gbogbo ẹ̀ tó ṣe ta ẹni tó bá rán ẹyin kọ̀ọ̀kan. Olúṣọlá yẹn wà ní bóyá France bóyá nǹkan òun ló yọ mí +60 ní nọ́mbà. wọ́n á tún wá lọ ju nǹkan míì sínú Yorùbá ní mi 1 2 3 lọ́ bá yọ. nẹ́sìn tó máa yọ báyìí èpè tó bẹ̀rẹ̀ sí ní ṣe fún ẹni tó yọ. Queen bí bá sọ̀rọ̀ di Sátánì ló bá bẹ̀rẹ̀ sí ní fún wọn lépè. so ẹ wá wo kẹfà mi pé motive ẹ ó ní kankan tó wá ṣe alámílọ́mọ yẹn wá ṣe. ní Queen bí Queen bí ti dẹni tó wá ṣalamí láàrin yín. ó ṣe bẹ́ẹ̀ tó ní kó wá ṣe. because mo gbọ́ gbogbo story wọn àti Sunday Igboho. àmì pọ́nmọ Sunday Igboho ni láàyè mi. ọmọ tún ni ògo fún Jésù pọ́nmọ ló jẹ́ fún Sunday Igboho. ọmọ Sunday Igboho ni. àwọn wèrè bíbí ti ní ó fẹ́ dóko Sunday Igboho ṣùgbọ́n bàbá yín Black Goat ló sọ̀rọ̀ ó ní ọmọ ló jẹ́ fún Igboho. ẹ bá mi sẹ̀dẹ̀ sí Queen bí kó gbọ́ ilé. fún wàhálà tí ilẹ̀ kò sí tó kún anybody ilé ìta ṣe bí ó yàtọ̀ síra wọn. so ló bá ju olébọyé sọ wọ́n yọ ó bẹ̀rẹ̀ sí í ṣépè fún bíbí tó yọ kúrò because òun ní another àwọn senior
admin admin tún ní post. káwọn ta ẹ̀ṣẹ̀ kó sínú admin kan yálà àwọn pípé ti sígi o rules and regulation yẹn dáadáa. lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ṣá ó ti wá lẹ́tìkẹ́. so wọ́n ṣàní ó ń fa wàhálà ìdí dẹ̀ ti sùn ẹ mọ̀ kó tó ṣe kẹfà mi kó ní motive tó wá kí ló ó ṣe. wá lọ yọ bíbí kúrò nínú group tí ò dálẹ̀ tí ò ń ṣe group tiẹ̀ o ẹnìkan wá wà bẹ́ẹ̀ tó ń jẹ́ mr mímọ bí a máa da ó máa láàmì kí n dárúkọ wọn mr Bọ́lárìnwá mi ní dárúkọ láti Bọ́lárìnwá. ẹ̀yin èèyàn tí gbọ́ kankan ẹ farabalẹ̀ ẹ máa gbọ́ àwọn àṣírí ńláńláńláńlá nínú vn yìí nínú group yẹn bí ẹ máa gbọ́ àwọn àṣírí ńláńlá. ó wá rò pé Black Lion ni ó wá yọ ẹni yẹn ó wá yọ ẹni náà ó rò pé mi ni nínú group mi nìyẹn o kẹ obi tí ọmọ yẹn ní god yẹn torí ò pé. ní o bá tọ pé bí wọn lórí ò pé wọn lọmọ ní ẹ èmi ò tẹ fẹ́ bú yín mọ́ná torí Ìgbòho ti ní ká má bú yín ká má sọ̀rọ̀ sí yín Quimby wọ́n ní ọmọ ni yín Black Lion ló sọ bẹ́ẹ̀ kì í ṣe Lady K ó lọ́mọ ni yín orí yín ó dẹ̀ pé ọpọlọ yín sún sẹ́yìn ó sásá bẹ́ẹ̀ bàtà èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ṣé tòótọ́ ni tó bá jẹ́ tòótọ́ ni ẹ̀yin tẹ́ ń wò mí bá mi kọ sí comment section wípé tòótọ́ ọpọlọ Quimby sún sẹ́yìn orí ẹ̀ ó pé ó gọ̀ ó ponú ó gọ̀ ó fẹnu họra ojú tó yẹ kó fi rí wọn ló fi tẹlẹ̀ mi kọ́ mo sọ bẹ́ẹ̀ mo pọ́ ọmọ Yorùbá lèmi mi máa tó ọ̀rọ̀ máa ṣe analysis máa analyse ẹ̀ fún yín tí máa fẹ́ analyse so èmi analyse ni so bó ṣe jẹ́ nìyẹn ó yá Black Goat à ń gbọ́ ẹ bá mi tẹ love like ẹ bá mi share program yẹn jọ torí ọ̀nà àwọn ibì kan wà bẹ́ẹ̀ tó yẹ pé by the time tẹ bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹ wò ẹ mọ̀ pé lẹ́tìkẹ́ ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ fún yín gbà yẹn pa àwọn pípọ̀ yẹn pẹ̀lú bó ṣe mórúkọ wá lọ́lé ológun ẹ máa gbọ́n bíbà Black Lion fi ẹnu ẹ̀ converse àwọn ìyá tó ń ṣe oògùn nínú wọn nínú gúrùpù yẹn ó sọ̀rọ̀ nípa àwọn ìyá tó ń ṣe oògùn tó dẹ̀ ń fi orúkọ Jésù bojú ṣé mi ò sọ fún yín níjọ́ kìíní àná èmi àti Ọláyọmí Kóìkì Ọláyọmí bọ́ síta ó nìkan náà àwọn ìyá yẹn tó ń jẹ́ Fúnkẹ́ Bello ó lóun ti mórúkọ gbogbo wa lọlé aláwo òun ti lọ béèrè sí gbogbo àwa tá à agitate èmi náà bọ́ta mo sọ the same thing but a lot of people believe ẹ wá gbọ́n bí látẹnu Black Lion ó yá Black Lion gbẹ́nu sókè. Bọ́lárìnwá ni nínú gúrúùpù tó tẹ̀mí sí ẹ wá gbọ́ bó ṣe mórúkọ wa lọlé aláwo. tó lọ ń yọ èmi tí mo dá nǹkan mi lẹ̀ ṣe pé eléyìí wá ó wá dá nǹkan rú ni ara tá à ń sọ yẹn especially ẹ̀yin ìyá tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ nǹkan tẹ́ ẹ̀ ní gbọ́ nǹkan dáadáa tẹ́ kàn wọ́n máa bẹ́ẹ̀ kàn wọ́n máa sọ̀rọ̀ ìgbà wo bàbá àṣàṣà ẹ̀ ṣọ́ra yín. ṣé ń gbọ́. kò dẹ̀ máa wọ̀n tá bá ti yọ̀yàn kò sí ètò kún anybody kóníkálukú fèsì kan tó wá ṣe ń bẹ̀ yẹn ni. bẹ́ẹ̀ni. a ti ń sọ moving train ní ìrìn àjò yìí ó dàbí omi tó ń ṣàn ni omi tó bá ti ṣàn kọjá bí kó ti kọjá bí kò lè padà sẹ́yìn mọ́ ìwọ tó bá fojú wẹ̀yìn bí ó ti wẹ̀yìn tó ti tiẹ̀ tó ṣubú wọ́n á torí ẹ̀ kọjá ìrìn àjò yìí nìyẹn tó ṣẹ́mṣẹ́m lóde níbi tó máa fi ẹ́ sí ni tí ò bá kún ẹ̀ má dà sí tí ò bá mọ̀ bí bàbá ìjìnlẹ̀ ṣe máa sọ má lọ gba ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ayọ̀ ẹ̀ máa sọ. ìjìnlẹ̀ ti di bàbá àwọn ọkùnrin bí àwọn olórí kò lọ títí àwọn yẹn ti di èèyàn burúkú ṣé ń gbọ́ wèrè dẹ̀pọ̀délẹ̀ alábọ̀ọ́dún ọkùnrin ṣé ń gbọ́ òun náà tó fàjà sàásì Quimby ẹ ti tẹ́ láàrin wọn bẹ̀ yẹn. ẹ lè níyì mọ gbogbo ẹ̀yìn ìyá yẹn nínú òmìnira nation yẹn. kọjú síbi tí tán lọ ni kó kọjú sí ṣé ẹ tó bá ṣubú fílẹ̀ ó fèsì tiẹ̀ ibi tẹ́tí ń wẹ̀yìn lẹ́tí náà tó kó bara yín ó ṣe máa kó bara yín òun ṣe máa ń repeat the same ariwo wọ́n yọlé wọ́n because wọ́n dúró síbi tí yẹ kó dúró sí ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa gbé sórí bí tẹ́dẹ́. iṣẹ́ tó gbà ní kì í ṣẹjọ́ àwọn náà. gbogbo fi hàn nìyẹn òun kó sákà òun ẹ̀ta ló sọ́njú kọ́ gún rìsíìtì wá ìgbà ò bàbá àṣà mo fẹ́ sọ fún ọmọ Yorùbá lẹ́ni. ṣé ń gbọ́. Quimby ò fowó sínú òmìnira 2022 gbogbo ẹnu mo fi sọ. ọ̀dẹ̀ gba 10 million naira káàṣì lọ́wọ́ Quimby ọ̀dẹ̀ ni kò fowó sínú òmìnira. òmìnira Yorùbá 2022 sẹ́. ṣé gbọ́. mo sọ fún ẹ̀mọ Yorùbá Quimby ò ní sísì. ṣé ti gbọ́ṣẹ́ ẹ bá mi jù fún Quimby wọ́n ní Quimby ò dà kọ́bọ̀ sínú òmìnira 2022. tó dẹ̀ pariwo pé òun ta ló dá ojú òun ló san ojú. ṣé ń gbọ́ṣẹ́. tó bá nẹ́rí kó gbé rìsíìtì bọ́ta owó tó kó fún Sunday ò lè máa pariwo ilé ọmọ Yorùbá lórí bíbá yìí. ṣé ń gbọ́ o. ìwọ àti Sunday nìyẹn kò sí ètò kàn wá.
tó máa fọwọ́ lálẹ́ fẹ́ anybody. mo fẹ́ kẹ́ gbọ́ bí àwọn ìyá yẹn ṣe ń ṣe ògùn látẹnu Black Lion. decision tó ń sáré yọ kúrò ara tá à ń sọ ní jẹ́ pé ìbàjẹ́ lílé wa ṣe nínú bẹ́ẹ̀ ó wá dàbẹ̀rù ni iṣẹ́ tó ń gbé fún nìyẹn. ó ti ní problem nígbà tí Sunday ò ti dárúkọ ẹ̀ nígbà tí wèrè yẹn jáde lẹ́wọ̀n. ìyálàyẹ ni wèrè, bàbá ẹ ni wèrè, ìwọ tó wà l'Amẹ́ríkà tó lè tẹ̀ka ìwọ ni wèrè olófo aláyé bàjẹ́. sínú Yorùbá ní mi 2022 àgbà gbogbo nọ́ọ̀sẹ̀nsẹ̀ nínú ìrìn àjò Yorùbá. ẹ jẹ́ bá wa máa ṣe é, bá wa máa ṣe náà fún wa. ẹ fà wọn ọdún yẹn lẹ̀ o ò bá gbórúkọ lóró o bá lówó o bá ní who cares. tí ò ń bọ anybody ni. ó bá tó Queen Bee market. gbogbo ẹ̀yin màmá how market. ẹ jẹ́ sọ àṣírí kan fún yín ní ìrìn àjò yìí. ẹni tó bá ṣe kankan fún ìrìn àjò yìí ó ṣe fúnra ẹ̀ ní o kò ṣe fún anybody o kò ṣe fún èmi o kò ṣe fún bàbá wa jìnnà kò ṣe fún màmá ní tìrì o kò ṣe fúnra ẹ̀ fún òun ẹ̀ ní. fún òun ẹ̀ ní má rò pé bóyá o ṣe fẹ́ nìkan àbí o ṣe nǹkan kan pé bí wàá pé most of wọn tẹ́ ẹ rí yìí wọ́n ṣe nítorí ipò nítorí orúkọ ṣé ń gbọ́ ṣe wọ́n ṣe nítorí pé kí ìran kúrò lóko ẹrú ṣé ń gbọ́ àṣírí tú làwọn ń bá ká nínú ìrìn àjò yìí. àṣírí ti tú o. òun ló dífá fáwọn ìyá tó ń kó àwọn ọ̀dàlẹ̀ ẹni tó jalè tó ń kó wọn jọ. ṣé ń gbọ́ ṣe. wọn náà ti bá màmá sọ̀rọ̀ rí màmá ò bá wọn sọ̀rọ̀ Black Lion ló block àwọn ẹkún ìgbére tó ń sun káàkiri náà wọ́n yá báwọn ṣe máa bàkọ́ jẹ́ ìgbésẹ̀ làwọn. Ìyá Ayo Brown tó dá èṣù sílẹ̀ láàrin bàbá Akíntóyè àti Dúpẹ́. Ìyá Ayo Brown tí Ọlọ́run lò láti fi tú àṣírí Sátánì tí àwa fi mọ̀ wípé irọ́ ni Dúpẹ́ gbé dání, òun ni Black Lion sọ̀rọ̀ pẹ̀. Ìyá Ayo Brown ò rí Dúpẹ́ bá sọ̀rọ̀ mọ́, ẹ bá ṣẹ́ǹdẹ̀ sí bàbá mi, bàbá dáadáa, bàbá tọ́lọ́run á jẹ́ kí wọ́n gùn lẹ́mìí, bàbá Akíntóyè. Ìyá Ayo Brown tó lóun bọ́ra òun síwòwò òun fi ìwòwò òun bẹ Sunday Igboho kí Sunday Igboho sá fún bàbá Akíntóyè kó wá bó ní tìrì ṣiṣẹ́. Ìyá Ayo Brown kò lè bá Dúpẹ́ sọ̀rọ̀ mọ́ o. Same thing Olori kò lọ títí tó da gúrùpù ti tèmi rú tí mo mú wọn tí mo fi wọ́n ṣe ìyá tọ́jà wá sọnù lọ́yìn wọn. Wọn ò lè bá onítìrì sọ̀rọ̀ mọ́. Same thing ìyá Fúnkẹ́ Bello, ẹ máa gbọ́ látẹnu ìjìnlẹ̀ bí àwọn ìyá yẹn ṣe lọlé ológun tó kàn fi orúkọ Jésù tí wọ́n fi ń bojú. Ìyá Fúnkẹ́ any small thing, Ọlọ́run mi ń gbọ́ Jésù tí mò ń sìn, Ọlọ́run mi ń gbọ́ Jésù tí mò ń sìn, orúkọ Jésù ń dùn lẹ́nu wọn ju sweet àti chingom lọ. Orúkọ Jésù lẹ́nu wọn ó dùn ju oyin lọ. Bẹ́ẹ̀ dẹ̀ nìyí àwọn lọ́mọlé ológun tó lágbára jù ẹ máa gbọ́ lẹ́nu Black Lion. Bó ṣe jẹ́ pé ilé ológun ló ń júwe fún wọn kọ́ máa mórúkọ àwọn èèyàn lọ, ẹ máa gbọ́ látẹnu Black Lion. Ṣé bá sọ fún yẹn nírọ́ ni ẹ bá mi sẹ́ndì ṣóyè sí bàbá Akíntóyè pé mo ní kọ́ máa yọ̀ kọ́ máa dúpẹ́, bàbá ẹ̀ ní kú, májà ẹ̀ ní kú, ògolẹ̀ Yorùbá ṣojú yín. Gbogbo ẹ̀yin ìyá yẹn ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣe bẹ́ẹ̀ yín lẹ gbẹ́ Dúpẹ́ léyìn, ẹ̀yin lẹ dúró tì í lẹ pọ́n títí tó fi fẹsẹ̀ múlẹ̀, ẹ̀yin ọ̀hún dà lọ́jọ́ tòní. Ẹ̀yin ò ní gbin àlùbọ́sà kó ká ẹ̀gúsí, ẹ̀yin ò ní gbin ata kó ká ilá, ó ṣèwọ̀. Orúkọ Jésù dùn lẹ́nu gbogbo yín ṣùgbọ́n kò sí ilé ológun tó lágbára jù, ilé ológun tó ní àfẹ́rí gidi lọ́wọ́ táwọn ìyá yín ò mọ̀, including Olori kò lọ títí, mi ká Olori kò lọ títí mọ́lẹ̀ ológun rí o, ṣùgbọ́n ẹnu mi tún gbà láti pè wọ́n lólógun nítorí mo rántí ijọ́ kìíní àná tán ní lọ́mọ bọ́ Ṣàngó. Mo ní mi ò lè bọ́, òótọ́ wọn bọ́ lé ìyá mi ṣùgbọ́n èmi kọ́ ni màá bá wọn bọ́. Odò òdì ìyá tó bí mi gun ò bọ́ rí. Sùtánà ní aṣọ funfun, ìyá mi tiẹ̀ ṣe dé stage kan ó nígbà kan kì í wọṣọ ara mi ni mo ẹ̀ṣẹ̀ sọ fún wọn pé mọ̀ wọ mọ́fìtì díẹ̀díẹ̀ gbogbo ẹ̀ sùtánà. Gbogbo àwọn ìyá yẹn ológun ni wọ́n á dẹ̀ mọ̀ wọ́n á pè wọlé sórí show báyìí. Ọlọ́run mi tí mò ń sìn, Jésù mi tí mò ń sìn, wọ́n dá prayer group lẹ̀, wọ́n ṣògùn jù kí ló dálẹ̀ lọ. Gbogbo yín tí n bá rí vn yín ta, ẹ jẹ́ kò bó kọ̀rọ̀ lẹ́nu mọ́. Wọ́n ní tọwọ́ ọmọdé ò bá ìtẹ̀kùdà kì í béèrè kó tó pa bàbá. Tẹ́ bá tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ẹ̀sìn yín yẹn ẹ yá sọ́dínú abí aṣọ.
kẹ́ daṣọ yín bò kẹ́ mọ́ ọ̀ràn lábẹ́lé tẹ́ bá gbé bọ́ta màá gbèjà yín ṣùgbọ́n ẹ gbọ́rọ̀ lẹ́nu mi ó yá à ń gbọ́rọ̀ yẹn Black Lion. any small thing tí bá ṣe Black Lion ní Black Lion yẹn bá pariwo. Black Lion ti bá ti gbogbo wọn jẹ àwọn ló jẹ́ kí Black Lion mọ ní tìrí o àwọn ló introduce Black Lion sóní tìrí o Black Lion ti bá ti gbogbo wọn jẹ aṣọ fún yín wípé Black Lion àti Dúpẹ́ ló máa gbówó lọ. ẹ tí mo kọ́kọ́ ó yá àti YPPL kò sí ẹ̀dá náà tó bá ti gà tán kán gbé èpè kán gbogbo bọ́ta kò lè mẹ́rin bọ́jì. ok na. spati mo sọ fún yín especially ẹ̀yin youth kó táwọn ìyá tí mo sọ yìí tó máa lọ ń create fear sáàárín àwọn youth nìyẹn mo ti experience ẹ̀ láàárín àwọn youth máa bá wọn sọ̀rọ̀ àwọn ìyá ti pò wọ́n lẹ́yìn wọ́n ti sọ̀rọ̀ dẹ́rù bá wọn lẹ́yìn òṣòrí ààrẹ ṣé tó máa ti sọ pé òṣòrí ààrẹ ó jẹ́ ṣọ́ra ẹ. bí Ìyá Ayo Brown ṣe pè mí náà nìyẹn nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ àti ẹjọ́ náà ó tẹ̀lé èèyàn kan tí mi ti rántí ó léèyàn kan tí mi ò ń dárúkọ mọ́ Búsúrà ńkọ́ ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń wo ṣó yẹ bá mi ṣí ẹ bá mi béèrè pé mo rántí Búsúrà mi ìgbúrò ẹ̀ mọ́ ṣé jí ayé ti gbé lọ ni ṣé òun náà ti wọ́ bí ọbẹ̀ yìí no ṣé ó ti kàn òun náà tó bí mi ti ẹ̀ gbúrò ẹ̀ mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé ó ti àfẹ́ẹ̀tì Búsúrà náà ẹ̀ tí rí kọ̀ọ̀kan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ Búsúrà náà pẹ̀lú ẹni tó pè mí tó ń dáyà já mi sísítà mi lẹ́díkẹ́ má da sọ̀rọ̀ tó wà lẹ́yìn má bá wọ bó màmá same thing Ìyá Ayo Brown send VN burúkú Ìyá Ayo Brown mi kọ́ mo ní VN tó send mo ti sọ láti gbà kì í ṣe ni mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sísọ ló wà táwọn ọmọ ẹlẹ́ni èpè ní kò lè ran èmi àwòdì tèmi á máa jẹun èpè sanra ni ẹ̀yin lẹ́lẹ̀ pé ẹ̀yin lẹ́nu ìbànújẹ́ ayérayé ẹnu ẹ̀dẹ́lẹ́wà yẹn títí ayé àìnípẹ̀kun tí ìran Yorùbá fi máa jẹ́ ìran Yorùbá ní ìbànújẹ́ yẹn kò ní kúrò nínú ayé yín ìbànújẹ́ tí Dúpẹ́ gbè sínú ayé yín lọ́wọ́lọ́wọ́ yìí ẹ mọ̀ sun ẹkún yẹn ní àsùnsínú ni ẹ máa rántí bí ẹ ṣe gbẹ lẹ́yìn tó padà wá fi gé yín jẹ ta ló mọ Black Lion ṣé Dúpẹ́ mọ́ ni ṣé Dúpẹ́ mọ́ ni Dúpẹ́ ti blọ́ọ̀kì gbogbo àwọn ìyá yìí ó yá Black Lion ó ti blọ́ọ̀kì wọn. wọ́n destroy àwọn youth yẹn psychologically. kí ló tèmi kàn ń dún torí aláyọ̀ ni mí nínú Jésù. òṣèré ààrẹ kọ́ máa pẹ́ bó ṣe sọ fún mi náà nìyẹn. sọ pé ìyá àwọn òṣòròǹgà kìnnì kan arúbalẹ̀ máa kò ní dá fún àwọn yàrá ìyá yín gbogbo àwọn ìyá tẹ̀ ń kójọ yẹn kò ní dá fún yàrá ìyá yín gbogbo àwọn ìyá jẹ yín tí wọn rí Fúlàní pa tí wọn rí ọkọ ṣe sí Black Lion ti bá tàwọn ìyá jẹ ló bá tó how market Búsúrà kò lọ títí fúkàbẹ̀lẹ̀ Ìyá Ayo Brown mọ́mí ìbò ni mọ́mí yẹn wà náà o dáadáa dẹ̀ níyà yẹn náà gbogbo àwọn ìyá yẹn ìyá dáadáa ni wọ́n o ṣùgbọ́n àìgbọ́ràn ló sọ wọ́n dìyà burúkú. ara kan tí Yorùbá ń ṣe tó fi kóra wọn lẹ́rú mental slavery nìyẹn wọ́n máa kó ẹrù sínú èèyàn kó tó ń ṣe nìyẹn sísè làwọn ìyá yìí tí wọn ò rí ayé tí wọ́n ṣe already àwọn ọmọ tí wọ́n wà bẹ́ẹ̀ o wọ́n dẹ̀ ń destroy ọmọ ọlọ́mọ wọ́n mislead wọn ẹni tó jalè tó proof wà ẹni ó tún gbẹ̀yìn kan tẹ́ tún complain fẹ́ mi ẹni yẹn lẹ́yìn náà gbé sókè ìpẹ́lẹ̀ yẹn gbé àdánù tẹ́ kóra yín jọ yìí tó ẹgbẹ́ kan ti ń ṣe gbogbo yín. ayé wọn ti bàjẹ́ ni. rúrà ránù tá a fẹ́ ilẹ̀ Yorùbá. Black Lion lẹ́yìn ìyá tẹ lọ kẹ́gbẹ́jọ nǹkan ṣe yín Dúpẹ́ náà ti bọ́ síta ó ti lóun ò lẹ́gbẹ́ ó fún yín jẹ òun ò lẹ́gbẹ́ kankan. ó ṣàfẹ́ṣe kọ́tọ́kọ́tẹ́ ó máa ń ṣe bí ẹ pé òun náà jẹ́ wọ́wọ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ní sùúrù Black Lion fóònù máa ń tètè lock mi ò gbọ́ nǹkan tí wá Black Lion sọ sí ó ní tó ń pè ní wireless ṣé ìṣe wálé àlè kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ Òmìnira Nation ti fọ́ Òmìnira Nation ti dúró sórí omi ti gbé lọ olóòkun ti ru Òmìnira Nation lọ́jọ́ ìfàfilà bí sẹ́yìn padà. olóòkun olúwẹ̀rí bàgbọ́ òjò ó ti gbé Òmìnira Nation lọ. Wálé àlè kò jẹ́jẹ́ Wálé àlè ni Black Lion bá wígbà tí ò ṣí èrè. Wálé àlè tó bá jẹ́ pẹ̀yìn ni Black Lion bá wí ṣé kò tán ẹ̀yìn náà ṣé kò tán ẹ̀yìn náà tó bá jẹ́ pẹ̀yìn ni Black Lion tó dárúkọ ti yín pé àtẹ̀yí tó ń pè ní wà lẹ́sìn òun náà máa ṣe fátákótá tó bá jẹ́ pẹ̀yìn ló ń bá wí ṣé gbogbo yín ti rójú ayé yín lóde ta ló wá kù nínú ẹ̀yìn tẹ pẹ̀lú ayé ní foundation mi ìbàtẹ́ tátẹ̀lú ní tìrì tẹ promote ẹ̀
ẹ wo bó ṣe ṣá gbogbo yín sí ṣáláńgá ṣebí mo sọ fún yín èmi sọ gbogbo èèyàn bá yín sọ wípé use and dump ló máa fi gbogbo yín ṣe ó ti fi yín gain power ó ti fi yín gain ground ó wá ṣàyín sí ṣáláńgá wọn wá bí ìyá láyà bàbá alákọ ẹnikẹ́ni rẹ nínú yín kó sọ̀rọ̀ mọ́ ó wá dùn tóun náà wá fi yín ta yín báyìí Dúpẹ́ bọ́ síta ó lóun ò ní ẹgbẹ́ kankan so gbogbo gúrùpù tẹ́ lọ síjọ láti lè máa fi entice màmá kí màmá lè mọ̀ pé ẹ̀ ṣiṣẹ́ fún Yorùbá nation kí màmá lè mọ̀ pé títí òun lẹ̀ ń ṣe gbogbo gúrùpù tẹ́ ń pè yà sí tẹ́jọ́ ṣe mítì tẹ́jọ́ ṣe gbogbo ẹ̀ ìyá ti bọ́ síta ó ti ṣàyè sí ṣáláńgá o ó lóun ò lẹ́gbẹ́ kankan Black Lion lẹ́gbẹ́ òṣì lẹ́kọ̀ọ́jọ o kò wá tán bí ẹgbẹ́ obìnrin rere ẹgbẹ́ afàdúrà jagun àwọn obìnrin lọ́lọ́run gbé Yorùbá nation fún àwọn obìnrin lọ́lọ́run fi wọ́n pa máa gba Yorùbá nation kò wá tán bí. kí ló lọ́wọ́ sọ ni. ẹ já mọ́ pẹ̀lú. kó ṣàdé mọ̀ ní ìyẹn wálé kìràkìrà tó ń ṣe pẹ̀lú àwọn ìyá tó kó jọ àwọn tó dá wà náà ìyá yẹn o. ní ìyẹn wálé àlè. òwòrán kìràkìrà ti pọ̀ ìwọ̀n wọn rẹ̀ ti pọ̀ jù. wálé kó àlè. pẹ̀lẹ́ bá wọn ni inú gúrùpù yẹn. wálé àlè. ní olórí burúkú yìí tó mọ̀ tó èyí náà tún pa wọn wọ́n dẹ̀ sọ́kè èmi ò fọwọ́ sínú kọ́ báyẹn wọ́n lè lè kúrò àwọn ilé jáde fún ọ Yorùbá. ẹ máa gbọ́ bó ti ṣe gbára wọn o sọ bẹ́ẹ̀ fún. àṣírí tún gan nínú fídíò nínú kíní. wọ́n sọ pé máa gba yín náà ó tún pa wọn ní 250,000 again. ṣe gbọ́. ìwọ́n sọ pé ẹyẹ kìíní kan kọ́ máa bòdò tí wọ́n lẹ̀. wọ́n á sọ pé àwọn ẹgbẹ́ ìyá yìí gbogbo kánkọ́ọ̀sì wọn yẹn àwọn ẹ̀nà máa ń kó dọ̀tí àwọn òmìnira Yorùbá ò dẹ̀ fẹ́ dọ̀tí àwọn youth torí wọn pe la need kó ṣe àwọn táyé wọn ti bàjẹ́. ẹ̀yin olórí ẹ lọ sẹ́ńpẹ́. yóò separate aláti yà wọn sọ́tọ̀. Òyìnbí ẹ lọ sẹ́ńpẹ́. àwọn youth yìí Ìyá Ayọ̀ Brown ẹ lọ sẹ́ńpẹ́. àwọn youth mi jẹ ni Fúnkẹ́ Bello ẹ lọ sẹ́ńpẹ́. àwọn youth ló lè ṣe. ìgbà tẹ́ ẹ̀ promote ẹ̀ kò sọ fún yín wípé àwọn youth ní kó wá promote òun. tó ń kó youth ẹgbẹ́ kókó máa ṣe bẹ́ẹ̀ fún àwọn tó wà lábroad. ṣúná àlàfẹ́ kó sínú òmìnira lórí àwọn ìdọ̀tí yẹn tó ń ṣe ilé Nàìjíríà fẹ́ kó wọlé padà àwọn ìdọ̀tí àná. wọ́n yá ilé wà bẹ́ẹ̀ ẹnu bíbí ló ń kó wọn kiri ló ń ṣàgbó àwọn ìdọ̀tí Sunday Igboho àwọn pàǹtí. òwa ló ń dá gúrùpù lẹ̀. yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wàláì. yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. live show ni o lọ́dọ̀ Ìjìnlẹ̀. yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀nà sọ pé o lájẹ̀ wàláì yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo dáadáa ọmọ láàárọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ wo àwọn ìyá yìí àwọn ọmọ pariwo lórúkọ Jésù. tó yá lẹ́yìn orúkọ Jésù kí ló kù ilé aláwo. ẹ̀yin súnmọ́ wọn tán àwọn náà máa júwe babaláwo tó ẹ tó wọn máa ṣògùn fún yín láàárọ̀ láàárọ̀. wàláì kò sí rọ́ńbẹ̀. káwọn tó pẹ̀lú oníwòlíì lórúkọ Jésù. ṣé gbọ́ ṣé gbọ́ ṣé gbọ́. ṣé ń gbọ́ gbogbo ọmọ Yorùbá ìkan táwọn yáà ń ṣe mú sọ fún yín. ṣé gbọ́. kò sí babaláwo tó wà nílẹ̀ Yorùbá tí wọ́n mọ̀. bẹ́ẹ̀ ni wàláì bíbélì ni. bẹ́ẹ̀ náà pé bàbá Akinrimisi tẹ́pọ̀ olè oúnjìbìtì yẹn wá. bíbélì ni. wọ́n pọ̀ iṣẹ́ tó ń ṣe kiri ní ṣọ́ọ̀ṣọ́ káàkiri platform kiri ìmú tó ń bá tó ń rìn káàkiri bíbí ìgbóná. ṣẹ́rí kò sẹ́ni tó máa ó ní bẹ́ẹ̀ èèyàn bàbá mi ìyá mi ṣe máa ń pa òwe yẹn pé kò sẹ́ni tó máa ṣe kinní kan tí ọmọ ẹ̀ ò ní jẹ́ ń bẹ̀. bàbá Akinrimisi how market ẹ̀yìn náà from the beginning of this movement tèmi ti mọ̀ ọ́ tí mo ti join bàbá Akinrimisi ti máa ń takò bàbá Akintoye òun náà ni wọ́n gbé tó fi tẹ̀lé Onítìrì this same bàbá Akinrimisi ní mídíà kan tí mo forúkọ bò láṣìírí obìnrin lọ́ máa ń gbé wá tó máa wá ń sọ̀sọ̀kúsọ nípa bàbá Akintoye bàbá Akinrimisi wọ́n sátẹ̀lé Onítìrì wọ́n ti torí irọ́ tí Onítìrì gbé dání wọ́n wálé láti ìlú Amẹ́ríkà lọ sí ìlú Nàìjíríà ẹ̀yin èèyàn rẹ́rẹ́ ń rún gan nǹkan ṣẹlẹ̀ gan nínú struggle yìí àwọn tó mọ̀ ló mọ̀ mẹ́wàá ṣẹlẹ̀ ojú àwọn bàbá yẹn rí ojú àwọn bàbá méjèèjì yẹn rí Ìgbòho àti Akintoye ojú àwọn bàbá mi méjèèjì yìí rí lórí struggle yìí Akinrimisi ọ̀hún lọ́jọ́ ti tòní Akinrimisi náà dáwó sínú òmìnira 2023 o 2022
ẹ wo bí Black Lion bó ṣe ṣépè fún bàbá Akinrimisi bàbá 70 years bàbá gan ti ju 70 years lọ bàbá Akinrimisi ẹ̀yin tí ẹ bá mọ ẹni tó ń pè ní bàbá Akinrimisi ẹ mọ̀ pé àwọn yẹn ó gbìyànjú nínú struggle láti bring bàbá Akintoye down wọ́n gbìyànjú wọ́n lo gbogbo power wọ́n lo ẹnu to the extent pé bàbá ìsọ̀ra wọn di mídíà bàbá Akinrimisi kìíní kan ló ń jẹ́ ẹ lọ wò wọ́n lórí Facebook bàbá àgbàlagbà báyìí kò sí ohun tí wọ́n sọ tán wọ́n tẹ̀lé onítìrì ọwọ́ àjọ bẹ̀rẹ̀ sí ní gbé ogun ti bàbá Akintoye bàbá Akinrimisi ẹ wojú ayé lóde sí ẹ wo ayé ara yín ẹ wo ibi tí ẹ padà wá end up sí ẹ̀yin ni Black Lion bú gbogbo ẹ̀yin èèyàn mo fẹ́ fi àsìkò sọ fún yín wípé gbogbo àwọn àgbààgbà tí wọ́n tẹ̀lé onítìrì gbogbo wọn pátápátá ni wọ́n ti ṣá sí ṣáláńgà gbogbo wọn ni wọ́n ti dẹlẹ́sìn wọ́n ti dẹni àbùkù tí n bá rí fọ́tò bàbá Akinrimisi màá gbé sórí prógráàmù yìí tí n bá ti ṣetán gbogbo wọn ni wọ́n ṣe kíni ni wọ́n ti sọ dẹni ẹ̀sìn ẹni àbùkù gbogbo wọn ni wọ́n lẹ́nu mọ́ Dúpẹ́ ti lò wọ́n láti fi kó sínú gbogbo àwọn youth tí àwọn àgbàlagbà yẹn bá wá sọ̀rọ̀ àwọn youth á ní kó fòkàn ní ìṣó kẹwojú ayé lóde ẹ wo ibi táwọn pípé tí wọ́n pa nǹkan jẹ dé ṣẹ́gbójú ayé lóde bàbá Akinrimisi àgbàlagbà ara yín there was a day tí mo ṣe program mo ní mi ò mọ bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ yín because mo wo age yín grandpa lè jẹ́ sí mi why are you doing this ju fi ẹ̀ nílẹ̀ ẹ ní orúkọ titi yín ní kíní kan Akinrimisi mi ti gbàgbé orúkọ yín tó kù ọjọ́ tí mo gbọ́ pé ẹ ti dẹ̀yìn lẹ́yìn oní tí yóò yà mí lẹ́nu bàbá yìí ni ẹ bá mi ṣí ẹ program ẹ ní ṣòfò ẹ ní gbọmọgbìn ẹ ní sọmọnù ẹ bá mi send ẹ sínú YPPN ẹ bá mi send ẹ sínú group àwọn olórí gbogbo ẹ̀yin tẹ́ bá ṣì wà nínú group àṣeyọrí one tí mo left kúrò bẹ́ẹ̀ group tèmi lẹ́díkẹ́ ìfẹ́ olúwa ṣe ẹgbẹ́ bá mi ju fídíò yìí síbẹ̀ fáwọn ìyá tó wà ń bẹ̀ kí wọ́n wo ẹ̀sìn àwọn olórí lóde kí wọ́n wo ẹlẹ́yìí àwọn ìyá Fúnkẹ́ Bello kí wọ́n wo ẹ̀sìn àwọn ìyá Yọ Brown gbogbo àwọn ìyá yẹn kò sí wọn bẹ́ẹ̀ ó forúkọ Jésù bójú wọn mọ́lé ológun ju kí ló dálẹ̀ lọ ẹ wojú ayé yín lóde báyìí sẹ́wọ́ bẹ́ẹ̀ ṣe wá ṣe ẹ̀sìn gbogbo yín pátápátá tẹ̀tẹ̀lé wúmà ẹ padà ṣe ẹ̀sìn kò ẹ̀ṣẹ̀ dìgbà tó bá dárúkọ yín ká tó mọ ẹni tó bá wí mo dẹ̀ jẹ́rìí Black Lion yìí tó bá ti tó bẹ̀ nínú yín kó sọ̀rọ̀ tí ẹ bá ní gbóòórùn ara yín ó ti sọ wípé ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ́yà ni ṣe bẹ́ẹ̀ yín olórí yìí olórí ẹ̀yin ló dùn mí fún jù Ọlọ́run nínú gbogbo wọn pátápátá in fact ó dùn mí fún yín ju ti mọ́ mi Fúnkẹ́ lọ Ọlọ́run gbọ́ ó dùn mí fún yín jẹ́rí tí bá sọ pé ó dùn mí fún yín ní 90% ìtò fi dùn mí fún mọ́ mi Fúnkẹ́ kò ju 60% lọ màá dẹ̀ sọ reason àtijọ́ tí mo ti gbọ́ wípé tí wọ́n ti fẹnu wọn converse pé àwọn ti mórúkọ gbogbo àwa mídíà lọlé aláwo àtijọ́ yẹn ni bí mo ṣe nífẹ̀ẹ́ yàyẹ tó ni mo ti ṣe kí ni mi ti gbà tí wọ́n mọ́ why will you take my name to Abali's place láì sọ fún mi ṣé mo gbaṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ Yorùbá lọ́wọ́ yín ni kí ló dé tẹ́ lọ́ ṣèwádìí orúkọ mi kí ló dé tẹ́ lọ́ ṣèwádìí ògo mi kí ló dé tẹ́ lọ́ wádìí iṣẹ́ tí mo gbé dání tí kì í ṣe pé mo gbaṣẹ́ lọ́wọ́ yín tó jẹ́ pé Ọlọ́run ló gbé fún mi tí kì í sì ń ṣèmi nìkan gbogbo àwa mídíà pátápátá ẹ̀yin tẹ́ bá wo prógrámù tẹ́ bá bí ilé fẹ́ lọ bí Ọláyọmí Kóìkí lérè ìyá ìfẹ́nu wọn converse fọláyọmí náà wọ́n fi ẹnu wọn converse fún èmi ìjọ tó ń sọ fún mi mo fi fóònù sí spíkà báyìí náà ọmọ mi ń gbọ́ wípé àwọn mórúkọ gbogbo wa lọ lé aláwo láti lọ béèrè sí i tó ń ṣe Yorùbá nation jù ìyá yìí dẹ̀ ló pe orúkọ Jésù jù tí ìyá yìí bá wọ inú ẹ̀mí mo lá ní prayer group kí tó ra fi bẹ́lẹ̀ fún wọn jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ kò lọ títí ìyá yìí ní chọ́ọ̀chì sí ilé wọn nìbàdàn olórí òkèrè nínú ayé ẹ̀yin tẹ́ ní chapel sínú ilé yín tẹ́ ìsìn lọ́hùn tẹ́ wá ti torí pé ẹ fẹ́ jà fún Yorùbá ẹ fẹ́ gba ìran Yorùbá tẹ́ lè jókòó ti ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run tó ń lóyìn ẹ̀ ń ríran ẹ wá wòye sí wọ́n ti sọ yín do níran èké wọ́n ti sọ yín do nírìkúrì wọ́n ti sọ yín di ẹlẹ́mìí èṣù ẹlẹ́mìí sátánì ẹlẹ́mìí bábélì ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi ò tí ì ṣetán àti ṣe ṣóò fún gbogbo yín o mo kọ̀ wá káàṣì cruise ni. nínú ìjọ tó rọ lọ nìkan ló sẹ́yìn lórí ẹnìkan tó ń bí mi inú sínú bẹ́ẹ̀
màá sọ pé kó má ṣe pé ṣáwọn náà wà lára àwọn tó ń dalẹ̀ Yorùbá rí. Ṣẹ́gbọ́n. ẹni tó bá ṣe pé ìdájọ́ ní ṣe pé fún kọ́kẹ́rẹ́ àwọn tó bá ti ń sọ bẹ́ẹ̀ ṣé àwọn ìyá tó máa ń sọ bẹ́ẹ̀ àwọn ìyá tí mo ń sọ. wọ́n ṣe prógrámù yẹn lọ́wọ́ live prógrámù ni o ṣẹkẹ́ lè mọ̀ pé gbogbo ayé àwọn ìyá yẹn òun lè ṣe lè gbúrò wọn mọ́ nǹkan ti ṣe wọ́n ìkànnù àwọn tó tún wá ṣìkù ń bẹ̀ ìyẹn wá sẹ́ndì vn sí Jílẹ̀ pé ẹ sọ fún Black Lion kó má ṣe pé mọ́ kó má ṣe pé fáwọn ìyá àwọn ìyá ìṣàlọ́ ti ń ṣe kinní ìbọ̀ àwẹ̀ àtàdúrà ṣe fẹ́ lọ try ìbímọ mi Fúnkẹ́ àtolórí ṣe ń gbàwẹ̀ tó ni kí ṣe pé mo fi ń gbé àwọn ìyá ìmọ̀ra ṣe bí group member mi ni wọ́n mo ti mọ̀ wọ́n more than 3 years sí kí ọ̀rọ̀ Yorùbá nation tó débi tó dé yìí special prayer ò lè má lọ nínú group mi pẹ̀láwẹ̀ pẹ̀lú àwẹ̀ gbogbo àwọn ìyá iná wọ́n dẹ̀ ṣe kinní yẹn ó tún wá increase ẹ̀ ju tàtẹ̀yìnwá lọ nítorí onítìrì àwọn lọ́wọ́ adẹni tó ń ṣépè fún yìí àwọn ìyá tó ń sá kíjokíjo nígbà tó mú Ìjìnlẹ̀ má gọ̀ọ̀tì ọmọ òfò ọmọ àdánù 60/120 láàrin orí apárí ọmọ Yakuba Ọlọ́run ti mọ orí èèyàn burúkú tó máa jẹ́ nínú ayé òun náà ló ṣe fi irun jẹ́ níyà ẹni bá ti rí bí ọkàrí ẹ ṣe ń dún àti mọ̀ wípé inú burúkú ló ní Ọlọ́run èèyàn ò gbọ́dọ̀ ṣe mistake kọsẹ̀ nínú ẹ̀ kò sí ohun tó máa mú dúró ó máa yọ lọ ní gbogbogbò gbìm ló máa ṣubú kò sí ohun tó lè help ẹ̀ láti dúró kó má ṣubú nínú ẹ̀ ó wá send vn sí ẹ má ṣe pé mọ́ ẹ gbọ́ nǹkan tó sọ ó léyìn kan ló send vn tó ń bí òun nínú ṣáwọn náà wà nínú àwọn tó ń hùwà burúkú yẹn ni tó fi ní pé kó wọn má ṣe pé mọ́ kò wá tán yín ẹ lè yí mi bí mo ṣe ń yìdì ẹnujọ́ mẹ́ta ìwọ kan yí sí Jésù mi lọ́rùn mo yí mo ń gapá èmi ọmọ ológo tó ń sọ èmi ọmọ ọlọ́pẹ́ wáyé gbogbo yín lóde mo padà fi yín rẹ́rìn nẹ̀ mo padà fi yín ṣẹ̀sìn èmi ẹni àná tọ́tàrópó ti tọ́ fún tọ́tàrópó ti ṣubú lulẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run máa gbé mi ró hallelujah mo ti yege ó yá. tó pé wọ́n máa ń dà tó ń ba ìrìn àjò ilẹ̀ Yorùbá jẹ́ nìyí àwọn ìyá tó máa ṣe kó má ṣe pé because àwọn náà mọ̀ pé irú ìbàjẹ́ tó ń ṣe ní Nàìjíríà àwọn náà máa ṣe irú ẹ̀ so kó má ṣe pé fẹ́ rí pé ń bà wọ́n ní so ilé pè làwọn náà. ṣé ń gbọ́ ẹni tó tún ní kó má ṣe pé Black Lion tún fún yẹn jẹ pé ilé pè ìwé ìpè náà wù iṣẹ́ ìpè náà wù gbogbo tó ní láyé ohun ìkún ìpè ní gbogbo tó ní wọn ìkó wọn ní lọ́nà mímọ́ ọ̀nà bàjẹ́ náà ti rí nǹkan tó fi ṣe ilé ayé tiwọn. Ara wọn yàrá dáradára náà tá à ń sọ nìyẹn. À ń sọ pé ilẹ̀ Yorùbá sí new foundation. Àfẹ́ gbogbo dáradára tó ń ṣe ní Nàìjíríà yẹn. Táwọn bàbá yìí ti ṣe àfẹ́ mọ́. Màmá yìí dé no template completely. Ẹ̀rọ tó fi wá ní ká máa kóra dáradára yẹn. Adẹ̀ni pé òkè gbogbo alẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹ jẹ́ ká máa yí padà ẹ jẹ́ ká máa yí padà ẹ jẹ́ kájọ máa ṣe kájọ máa yí padà. Irọ́ ẹ̀yin ìfẹ́ dúró lórí ojú wọn yẹn náà ìfẹ́ dúró àṣà bàbá ṣe ń ṣe náà bàbá yín bàbá lákọ̀ báyìí bá náà yẹn ṣe. Tí bàbá lákọ̀ bàbá yín ṣe tí ò rí ṣe. ṣé ń gbọ́ ọmọ àlè ọmọ tí ò ní ìran ọmọ tí ò ti lè re jáde àgbà ọkọgbọ́n Black Lion. Àwọn dọ̀tí àwọn olè àwọn apààyàn àwọn olórí búrúkú yẹn fi máa kó jọ tẹ́lẹ̀ lẹ́jọ́ máa jọjọ́ gbalẹ̀ Yorùbá ẹ lọ ṣe àdẹ́rẹ́bẹ̀ ọ̀dọ́ṣọ́ ọmọ Yorùbá náà wọn lẹ́ni bọ́ọ̀dì kúrò mẹ́ẹ̀ bọ́ ẹni àjọ yìí tó bá ti wà bọ́ọ̀lẹ̀. Black Lion Ìjìnlẹ̀ bíbí ní kó máa sọ̀rọ̀ sí gbogbo àwọn ìyá yìí. ẹ̀dà kò rí gan ọkọ̀ má rí gan ó ti ẹ̀ bá ẹ̀ nìyẹn ọlọ́run kẹ́ mọ́ wọn nìyẹn ẹ bẹ́ẹ̀ káwọn yá ibi sọ yóò ẹ̀yin kọ́kọ́ mo ní bá ní lọ́rọ̀ láàárọ̀ yìí. Ẹ ṣáà fèsì dáadáa ẹ wà very very careful. Àwọn ìyá tẹ̀ ń wò yìí wọ́n dẹ̀ láwọn youth náà tẹ́pọ̀ máa ń destroy. Wọ́n máa ń bàkọ́jẹ́ àwọn youth tó ń bàkọ́jẹ́ pọ̀ gan náà. Wọ́n ti omi àbòsí òun làwọn ìyá yìí máa ń feed wọn wọ́n ti feed the brain wọn ní àbòsí kàn kill kàn dẹ̀ destroy. Iṣẹ́ tó wọ́n ṣe dẹ̀ lọ. Ìyá yóò búra wá bucket ṣé ta. Orí yóò ti gbẹ wọn tó fẹ́ ṣe kan bọ́ ṣe máa pọ̀ bọ́ ṣe máa wálẹ̀. Ìyá Ayọ̀ Ìyá Ayọ̀ ẹ bá mi pè Ìyá Ayọ̀ brown ẹ bá ń pe mọ́mí ṣógbẹ́. Yé aago 6 ti lù Naija wow go fún Jehovah ilẹ̀ ti mú.
ẹ̀yin èèyàn òun lẹ ti gbọ́ yẹn ìfẹ́ kí fídíò ìgùn ẹ bá mi ṣe mo kàn tún ní ká mẹ́lẹ̀ wá ká tún fi ṣe kíni ká lè máa mọ bó ṣe ń lọ pé àwa sọ fún yín wípé wọn ò lè rí nǹkan kan ṣe olófo ni wọn ẹ̀yin kò believe òun lẹ ti rí yẹn ẹ bá mi ṣe ìjọ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣẹ́ owó láti Nàìjíríà láti Canada sí Nàìjíríà ìjọ ìpele dk o kí n send referral code tẹ́ máa lò tẹ́ bá dẹ̀ ṣe send ẹ máa gba $30 ẹ̀yin tẹ́ bá wà lamẹ́ríkà náà same thing ẹ patronize mi ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí Nàìjíríà tẹ́ ní ìdìbò tẹ́ lè dé sí ẹjọ́ ẹ pè mí o kí n fún yín ní connection ilé kan ní Nàìjíríà bẹ̀ just 30 minutes drive sí International Mohammed Airport very good area mo ti débẹ̀ kí n tó kúrò ń lò bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra cream tó dáa ẹ pè mí kí n fún yín phone number iléeṣẹ́ Danare ẹ̀yin tẹ́ bá fẹ́ ra oògùn high blood pressure gbogbo ẹ̀yin màmá yẹn búsúra ṣo mọ̀ pé wo ò gbádùn aláàbọ̀ ara ní ẹ apọmọjayé mo mọ̀ pé nísìn bp àtútù ti háìsì so ẹjọ́ torí tọ Ọlọ́run ẹ bá mi sọ fún búsúra kó wá lọ ra àgúnmu high blood pressure àti gbogbo àwọn tó bá tútù ti ní bp lẹ́yìn Dúpẹ́ Onítìrí ẹ pè mí ọ̀kẹ́ rọ́yàn kẹ pè mí gbogbo yín tí mo blọ́ọ̀kù yẹn máa ṣí yín sílẹ̀ irú Queen B yẹn sì mo ti ṣí Queen B lẹ́ni mo ti ẹ̀ pé Queen B kò gbé kọ́ mi mo tún wá send vn sí pé Queen B bí ò bá yín jà ẹ gbé kọ́ mi Queen B ò gbé kọ́ mi so kò sí wàhálà so ẹ lè rọ́yàn sí mi ẹ̀yin tí mi bá dẹ̀ tí unblock yín padà máa try máa check ẹ̀ máa ṣí yín sílẹ̀ kí n fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ tí ẹ̀kẹ́rẹ́ àgúnmu high blood pressure torí kò sọgbọ́n ìṣẹ̀lẹ̀ tó yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí yín kí bp yín máa há ìdí ẹ̀ kò sọgbọ́n àwọn oṣù ọ̀ kò sọgbọ́n ṣẹlẹ̀ iná burúkú lójú yín so iléeṣẹ́ tí natural àbá yín bomi pa bp yín á lè padà sí normal high blood pressure dáa ẹ má jò pẹ́ lára yín o ẹ mójútó o ẹ bá kú dúpẹ́ àṣàyé o pẹ̀lú àwọn ọmọ ẹ̀ gbogbo èpè tẹ́ ti forí àwọn ọmọ yín gbà ìbòlẹ̀ fojú sí nítorí ti Dúpẹ́ ọjọ́ ń bọ̀ lóluwà ọ̀rọ̀ yín ò ṣe sí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ti jẹ̀díjẹ̀dì ẹ̀yin tẹ́ fẹ́ ra ti pakúrímọ́ kòròdó dáadáa manpower ẹ pè mí kí fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ tí natural àbá ire o.